A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Human Rights Writers Association of Nigeria (HURIWA) ti kín gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara lẹ́yìn lórí bí ó ṣe bá ìpinnu iléeṣẹ́ ọlọ́pàá tí kọmíṣánná ọlọ́pàá darí láti gba ìṣàkóso ètò ìdìbò ìpínlẹ̀ Rivers jẹ́. Àwọn ọlọ́pàá ni wọ́n ní wọ́n ti gbèrò láti gba ìṣàkóso ètò ìdìbò láago kan òru òní, ọjọ́ 4 oṣù kẹwàá ọdún 2024. Bákan náà ni ẹgbẹ́ HURIWA ní ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun ti darapọ̀ mọ́ ìjà òṣèlú tó ń lọ láàrin gómìnà àti bàbá àsàlẹ̀ rẹ̀ àná Nyesom Wike. Wọ́n wá rọ Ẹgbẹ́tókun kí ó pinnu bí ó bá fẹ́ bọ́ aṣọ ọlọ́pàá sílẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ẹgbẹ́ tí ó fi orúkọ sílẹ̀, tàbí kí ó sì máa wọ aṣọ ọlọ́pàá tí wọ́n fi owó orí ará ìlú rà sí lọ́rùn. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde tí alámòjútó ẹgbẹ́ HURIWA, Comrade Emmanuel Onwubuiko buwọ́wọ́ lù. Wọ́n ní àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers tí wọ́n ń darí láti ọ̀dọ̀ IGP ní Abuja gbọ́dọ̀ ṣiṣẹ́ wọn bí iṣẹ́, yálà tí wọ́n fi ń ṣe bí jàǹdùkú tó dìhámọ́ra ogun fún ẹgbẹ́ òṣèlú APC. Ìròyìn jábọ̀ wípé àwọn ọlọ́pàá gbìyànjú àti ríbi wọlé sí strong room àjọ elétò ìdìbò láti jí àwọn ohun èlò ìdìbò tó ṣe kókó jùlọ fún ìdìbò ìjọba ìbílẹ̀ ọ̀la ní ìpínlẹ̀ Rivers. Ṣùgbọ́n ìmọ̀ wọn di asán bí àwọn agbófinró tí wọ́n wà lójúlalákàn fi ń ṣọ́rí ṣe tètè kàn sí àwọn ọ̀gálọ́gàá àjọ elétò ìdìbò àti òṣìṣẹ́ ìjọba tí wọ́n fi kàn sí gómìnà ní kíákíá. Lójú ẹsẹ̀ ni gómìnà darí àwọn òṣìṣẹ́, aṣòfin láti ilé ìgbìmọ̀ ìjọba àpapọ̀ àti tìpínlẹ̀, àwọn àgbààgbà òṣèlú pẹ̀lú àwọn adarí mìíràn tí wọ́n ya wọ inú ọgbà. Nígbà tí wọ́n ń fèsì sí ìṣẹ̀lẹ̀ yìí ni ẹgbẹ́ HURIWA bu ẹnu àtẹ́ lu ìkọlù ọ̀gànjọ́ òru sí ọ̀dọ̀ àjọ elétò ìdìbò ìpínlẹ̀ Rivers ní ìlú Port Harcourt, tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní iṣẹ́ ìrúfin illegal operation, bí wọ́n ti pè fún fífi ọwọ́ ṣìkún òfin mú igbákejì kọmíṣánná òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá tí ó ṣe agbátẹrù ìgbìyànjú àti gbàjọba ìpínlẹ̀ Rivers. HURIWA ní àwọn rí ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí ìdìtẹ̀gbàjọba tí wọn kò gbọdọ̀ jẹ́ kó lọ lásán, bí wọ́n ti ṣe ìkìlọ̀ kí iléeṣẹ́ ọlọ́pàá yẹra kúrò nídìí òṣèlú gẹ́gẹ́ bí ó ti wà ní ìlànà òfin, kí wọ́n má lo agbára àjọṣepọ̀ wọn pẹ̀lú ẹgbẹ́ tó ń ṣèjọba lọ́wọ́ fi ṣiṣẹ́ tara wọn, nítorí iléeṣẹ́ ọlọ́pàá túbọ̀ ń fún ọmọ Nàìjíríà ní ìdí láti má gbà wọ́n gbọ́ lórí iṣẹ́ tí wọ́n ń ṣe. Èyí ń wáyé bí gómìnà Fubara ṣe kéde wípé ìdìbò ìjọba ìbílẹ̀ gbọ́dọ̀ wáyé gẹ́gẹ́ bí wọ́n ṣe gbà lérò. Ó ní IGP Ẹgbẹ́tókun kò lè ṣe ìdáwọ́kọ̀ fún un láti má wọ inú ọgbà àjọ elétò ìdìbò ìpínlẹ̀. Níbi tí ó ti ń bá ọ̀pọ̀ èrò sọ̀rọ̀ ní ìlú Port Harcourt ni gómìnà ti kéde wípé àyàfi bí IGP bá máa yin òun níbọn nìkan ni ó fi lè ṣe ìdáwọ́kọ̀ fún òun láti má wọ inú ọgbà àjọ elétò ìdìbò. Gómìnà ní gbogbo nǹkan tí ìpínlẹ̀ Rivers ló máa ń yọyẹ́, ojú ò tì ẹ́ láti pe ara rẹ̀ ní ọ̀gá ọlọ́pàá yányán, ó tó gẹ́, ibi lòun máa wà. Bí òun bá lọ tí òun tún gbọ́ nǹkan kan, òun á tún padà wá nítorí ogún òun ni èyí. O kò ní agbára kankan bó ti wù ó mọ láti ṣe ìdáwọ́kọ̀ fún mi. Gbìyànjú rẹ̀ wò kí o rí wípé ìtàn ìgbésí ayé rẹ̀ wà lára ìwà ìkà rẹ̀ pẹ̀lú ìbọn tí o yìn fún Fubara. Fubara ní òun ti pọ́n ọn lé tó, ìdìbò gbọ́dọ̀ wáyé, ohun tí ó bá fẹ́ ṣẹlẹ̀ ni kí ó ṣẹlẹ̀. Ṣùgbọ́n ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ti lérí wípé àwọn kò ní jẹ́ kí ètò ìdìbò ìjọba ìbílẹ̀ wáyé ní ọjọ́ àbámẹ́ta. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ ọlọ́pàá SP Grace Iringekoko buwọ́wọ́ lù ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti gba àṣẹ ilé-ẹjọ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá kò gbọdọ̀ pèsè ààbò níbi ìdìbò ìjọba ìbílẹ̀ tí ó fẹ́ wáyé ní ọ̀la ọjọ́ àbámẹ́ta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Alákòóso ìjọ ìràpadà The Redeemed Christian Church of God, Enoch Adébóyè ti tọrọ ìdáríjì lọ́wọ́ gbólóhùn tí ó fọ̀ wípé
Kìrìsìtẹ́nì tí kò bá san ìdá mẹ́wàá kò lè wọ ìjọba ọ̀run. Síwájú àkókò yìí ni Adébóyè ní sísan ìdá mẹ́wàá jẹ́ ọ̀nà kan gbòógì láti dé ìjọba ọ̀run, ṣùgbọ́n ní báyìí ni wọ́n ń tọrọ ìdáríjì wípé àṣìṣe ni èyí níbi ìpàdé pẹ̀lú àwọn ọ̀dọ́ Youth Convention tí ó wáyé lánàá ní ilé ìpàgọ́ tí ó wà ní ojúnà márosẹ̀ Èkó sí Ìbàdàn, ìpínlẹ̀ Ògùn. Adébóyè tẹnumọ́ wípé ìgbé ayé ìwà mímọ́ ni gbòógì láti gbéni dé ìjọba ọ̀run. Alákòóso ní Bíbélì sọ wípé wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Láìsí ìwà mímọ́, ẹ̀dá kankan kò lè rí Ọlọ́run. Adébóyè ṣàlàyé wípé ó ṣeéṣe kí ènìyàn ṣe déédéé, bákan náà ni ó ṣeéṣe kí ènìyàn ṣe àṣìṣe. Gẹ́gẹ́ bí onímọ̀ sáyẹ́ǹsì, olùṣọ́-àgùntàn ní fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ni wọ́n fi rò wípé tààrà ni iná fi ń tàn ká, nígbà tí ó yá ni òye rẹ̀ yé wọn wípé kìí ṣe tààrà. Adébóyè ṣe ìrántí ọ̀gbẹ́ni kan tí ó jẹ́jẹ̀ẹ́ láti fún Ọlọ́run ní mílíọ̀nù 3.5 náírà níbi ìkówójọ olùkọ́ni láti ilẹ̀ Amẹ́ríkà, Kenneth Hagin. Níbi ìwádìí ni ọ̀gbẹ́ni yìí ti ṣàlàyé wípé ní ọdún 5 sẹ́yìn òun bẹ̀rẹ̀ ilé-iṣẹ́ pẹ̀lú $500 òun sì wí fún Ọlọ́run wípé òun ni alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀, alábàáṣiṣẹ́pọ̀ tó ga jù tòun lọ, senior partner, kí ó bùkún iṣẹ́ yìí. Òun kì yóò dójú tì í pẹ̀lú ìdá mẹ́wàá, òun yóò fún un ní ìdá 90%, 90%. Ọ̀gbẹ́ni yìí ní lẹ́yìn ọdún 5 okòwò rẹ̀ wọ $50 mílíọ̀nù, $50 million. Adébóyè ní láti ọjọ́ náà ni òun ti ń ṣe àlékún ìdá mẹ́wàá lóòrèkóòrè, bí ó tilẹ̀ jẹ́ wípé òun kò tíì lè san ìdá 100. Fún ìdí èyí ni ó fi jẹ́ àṣìṣe láti sọ wípé kí Kìrìsìtẹ́nì san ìdá mẹ́wàá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Abia ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí 3 lórí ìṣekúpa ìyá àti bàbá àgbàlagbà tọkọ-tìyàwó tí wọ́n bá òkú wọn nínú ilé wọn ní Ètìtìrúlò, ìjọba ìbílẹ̀ Bẹ̀ǹdẹ̀, ìpínlẹ̀ Abia. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ lónìí láti ọwọ́ agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ ASP Maureen Chinaka. Síwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Abia fìdí ẹ̀ múlẹ̀ ìṣekúpa Elder Jacob Udoh àti ìyàwó rẹ̀ Comfort Udoh. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe ṣàlàyé, ọwọ́ tó àwọn afurasí wọ̀nyí lẹ́yìn ìwádìí tí wọ́n ṣe sí ibi ìṣẹ̀lẹ̀ bí wọ́n ti bá tọkọ-tìyàwó nínú àgbàrá ẹ̀jẹ̀ lẹ́yìn tí wọ́n ti jí wọn lẹ́rù kó lọ. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé kọmíṣánná ọlọ́pàá CP Danladi Isah fi ẹ̀hónú rẹ̀ hàn sí ìṣẹ̀lẹ̀ yìí, bí ó ti ṣèlérí àti ṣe ìwádìí tó lọ́rìn sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.